A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Akàwé gboyè Wọlé Ṣóyínká ti ṣe àfihàn ìdí tí ó fi fẹ́ràn ẹ̀sìn àbáláyé ju ẹ̀sìn Kìrìsìtẹ́nì tàbí Mùsùlùmí lọ. Ó ní ìwàlẹ̀jìn ìgbàgbọ́ nínú ẹ̀sìn Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì kò tó ìfẹ́ tí ó ní sí ẹ̀sìn abọ̀rìṣà. Ṣóyínká ṣàlàyé wípé ẹ̀sìn abọ̀rìṣà jẹ́ ọ̀kan lára ẹ̀sìn ilẹ̀ Áfíríkà tí ó yẹra fún rògbòdìyàn. Ó ní inú òun dùn láti jẹ́ ọmọ tí wọ́n bí sí ìgbé ayé Kìrìsìtẹ́nì àti abọ̀rìṣà. Bàbá rẹ̀ kí ó tó yí ẹ̀sìn padà jẹ́ abọ̀rìṣà. Ẹ̀sìn tí wọ́n ń ṣe ní ìdílé bàbá rẹ̀ yìí sì wù ú lọ́pọ̀lọpọ̀, gẹ́gẹ́ bí olùkọ̀tàn yìí ṣe ṣàlàyé rẹ̀ fún Larry Madowo láti iléeṣẹ́ ìròyìn CNN. Ìfọ̀rọ̀wánilẹ́nuwò Ṣóyínká fi kún wípé ìbọ̀rìṣà rẹwà, ó kún fún mériìírí. Àwọn nǹkan wọ̀nyí ni òun kò rí nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí. Ìdí nìyí tí òun kò ṣe dúró láàrin àwọn Mùsùlùmí. Ó ní ẹ̀sìn abọ̀rìṣà kò fi ohunkóhun pamọ́. Ìdí nìyí tí ó fi rọrùn fún àwọn ará ilẹ̀ òkèèrè àti ráàyè wọ inú rẹ̀ láti mọ òtítọ́. Kì í ṣe ẹ̀sìn tí ó ń jà, ó jẹ́ ẹ̀sìn tí ó yẹra fún jàgídíjàgan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé ìgbìmọ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ ìyànsípò akàwé gboyè Abdullahi Usman gẹ́gẹ́ bí alága àjọ alámòjútó ìrìnàjò Hajj lórílẹ̀‐èdè NACON, gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Tinubu ṣe fà á kalẹ̀. Ọjọ́ 19 oṣù kẹjọ ọdún 2024 ni ààrẹ Tinubu yan Usman sí ipò alága nínú àtẹ̀jáde amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àná Ajuringelale. Lẹ́yìn èyí ni wọ́n fi ìyànsípò yìí ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ fún ìbọwọ́lù. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe ṣàlàyé, Usman jẹ́ ìlúmọ̀ọ́ká onímọ̀ ẹ̀sìn Ìsìláàmù tí ó jinlẹ̀ nínú iṣẹ́ Hajj lẹ́yìn tí ó ti sìn gẹ́gẹ́ bí alága àjọ ìrìnàjò Hajj ní ìpínlẹ̀ Kano. Lẹ́yìn àyẹ̀wò rẹ̀ ní ilé ìgbìmọ̀ tí Sínátọ̀ Abubakar ti jẹ́ alága, fìdí ẹ̀ múlẹ̀ wípé Usman yẹ ní ipò alága NACON kí ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio tó fòǹtẹ̀ lù ú. Bákan náà ni ilé ìgbìmọ̀ fi ìyànsípò dókítà Badamasi Lawal múlẹ̀ gẹ́gẹ́ bí alákòóso àgbà fún National Social Investment Program Agency (NSIPA). Ìfìdímúlẹ̀ ìyànsípò Lawal yìí wáyé lẹ́yìn tí wọ́n gba àkọsílẹ̀ ìròyìn láti ọ̀dọ̀ ìgbìmọ̀ lórí ìgbáyégbádùn ará ìlú. Alága ìgbìmọ̀ Sínátọ̀ Ìdáyàt Olúrántí Adébúlé sọ nínú èsì rẹ̀ wípé Lawal pegedé fún ipò alága àjọ NSIPA. Bákan náà ni àwọn sínátọ̀ yòókù bu ọwọ́ lù ú kí ààrẹ ilé ìgbìmọ̀ tó fi ìbéèrè ohùn sí inú àkàálẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ni ó yan Lawal ní ọjọ́ 8 oṣù kẹjọ ọdún 2024 kí ó tó fi ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ fún ìbọwọ́lù. Ọ̀gá àgbà tuntun fún àjọ NSIPA ni ó ti fìgbà kan rí jẹ́ kọmíṣánná fún ìjọba ìbílẹ̀ àti ọ̀rọ̀ oyè ní ìpínlẹ̀ Katsina. Òun ni yóò gba ipò lọ́wọ́ Halima Shehu tí í ṣe ọ̀gá àgbà àná fún àjọ NSIPA, kí ààrẹ tó ní kí ó lọ rọ́kúnlé lórí ẹ̀sùn ìṣòwò ìlú kúmọkùmọ. Lẹ́yìn tí wọ́n júwe ilé fún Shehu ni ààrẹ Tinubu darí Akíndélé Ègbúwalọ̀ láti di adelé títí ìwádìí yóò fi parí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ẹgbẹ́ alágbàtà epo Independent Petroleum Marketers Association of Nigeria (IPMAN) ti ń béèrè fún ìdápadà bílíọ̀nù 15 náírà láti iléeṣẹ́ NNPCL lẹ́yìn tí wọ́n ti jọ̀wọ́ gbígbé epo láti iléeṣẹ́ ìfọpo Dangote láti pín fún àwọn alágbàtà. Ààrẹ ẹgbẹ́ IPMAN Alhaji Abubakar Malgadi Shettima ni ó ṣe ìbéèrè yìí ní ìlú Àbújá, bí wọ́n ti ṣàlàyé wípé bí iye tí NNPCL ń ta epo bá ti hàn ju iye tí Dangote ń tà á, NNPC gbọ́dọ̀ dá owó tí àwọn alágbàtà epo san fún un padà. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó wáyé lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels ni Shettima ti bu ẹnu àtẹ́ lu NNPC lórí bí wọ́n ṣe ń béèrè owó lọ́wọ́ àwọn alágbàtà epo pẹ̀lú wípé wọn kò já epo tí wọ́n ti kọ́kọ́ gba owó rẹ̀ sọ́wọ́. Ààrẹ IPMAN ṣàlàyé wípé àwọn alágbàtà epo kò rí jálá epo kan gbé láti iléeṣẹ́ NNPC
NNPC láti ìgbà tí wọ́n ti ṣe àlékún owó epo. Ó ní láti bí oṣù mẹ́ta ni owó tí àwọn dájọ fún NNPC ti wà lọ́wọ́ wọn kò rí ọjà, bẹ́ẹ̀ ni wọn kò rí owó. Ní báyìí, wọ́n wá ní kí àwọn tó wá san àlékún owó. Wọ́n ní yálà kí NNPC ta epo ní iye kan náà tí wọ́n rà á ní iléeṣẹ́ Dangote tàbí kí wọ́n dá owó padà kí àwọn alágbàtà lè rí owó ra epo fúnra wọn láti iléeṣẹ́ ìfọpo Dangote. Shettima ní NNPCL ń sọ fún àwọn lẹ́yìn tí wọ́n ṣe àlékún owó epo wípé kí àwọn tún fi owó kún un kí àwọn lè rà á kọjá iye tí Dangote ń tà á fún wọn. Ìdí nìyí tí àwọn fi ní kí NNPCL kúkú dá owó wọn padà. Àwọn náà ti mọ ọ̀nà iléeṣẹ́ ìfọpo Dangote. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó fìkàlẹ̀ sí ìlú Àbújá ti fìdí Honourable Martin Amaewhule múlẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó agbẹnusọ ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ Rivers. Níbi ìdájọ́ ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta ni wọ́n ti fi ẹsẹ̀ àwọn aṣòfin tí Amaewhule ń darí múlẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó aṣòfin ìpínlẹ̀. Bákan náà ni wọ́n da ẹ̀sùn kòtẹ́milọ́rùn tí gómìnà Siminalayi Fubara pè nù bí wọ́n ti ní ìdájọ́ ilé-ẹjọ́ gíga tí wọ́n gbé kalẹ̀ ní ọjọ́ 22 oṣù kejì wípé ètò ìṣúná ọdún 2024 tí Fubara ṣe kò lọ pẹ̀lú ìlànà òfin sì fẹsẹ̀ múlẹ̀. Gẹ́gẹ́ bí àlàyé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn, wọ́n ní Fubara yìnbọn fún ara rẹ̀ lẹ́sẹ̀ bí ó ti ṣe tìkálára rẹ̀ jọ̀wọ́ ẹ̀sùn tí ó pè láti tako ẹ̀sùn tí àwọn aṣòfin tí Amaewhule ń darí pè láti jẹ́ ojúlówó ọmọ ẹgbẹ́ ilé-ìgbìmọ̀ kan ṣoṣo tí òfin dá mọ̀. Ilé-ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé ìpinnu Fubara láti ṣe àgbékalẹ̀ ìṣúná owó fún ọdún 2024 síwájú ọmọ ilé-ìgbìmọ̀ 4 nínú àwọn 29 tàpá sí òfin ọdún 1999 gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àtúnṣe rẹ̀. Bí a kò bá gbàgbé wípé ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ Rivers pín sí méjì látàrí aáwọ̀ tí ó wà láàrin Fubara àti aṣíwájú rẹ̀ Nyesom Wike. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Igbákejì ààrẹ àná Atiku Abubakar ti bu ẹnu àtẹ́ lu ààrẹ Bọ́lá Tinubu lórí bí ó ṣe ń yanjú ọ̀rọ̀ àyọkúrò ìrànwọ́ epo bí ó ti pè é ní T-Pain lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ lónìí Ọjọ́bọ̀. Atiku ṣe àpèjúwe ìṣòro tí ọmọ orílẹ̀-èdè ń là kọjá lórí ọ̀rọ̀ ìrànwọ́ epo gẹ́gẹ́ bí èyí tí ó nira. Nínú àtẹ̀jáde ni Atiku ti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí bí ọ̀wọ́ngógó inflation ṣe túbọ̀ ń lọ sókè tí ó ń ní ipa lára ìgbé ayé ọmọ orílẹ̀-èdè. Ó ní pẹ̀lú bí ìyà ṣe ń jẹ ọmọ orílẹ̀-èdè tó, Tinubu dágunlá. Lẹ́tà tí àkọ́kọ́ tí ó dúró fún orúkọ Tinubu ni Atiku lẹ̀ papọ̀ mọ́ ìṣòro tí ọmọ orílẹ̀-èdè ń là kọjá tí ó fi ṣe àpèdá rẹ̀ ní T-Pain. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.